Wow. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ gbogbo dẹ́bà tí ń wò mí àdàbà sí òní. Wọ́n ganúlẹ̀, àwọn àfáà ganúlẹ̀. Ó ga o, àṣà tuntun tó dúdú gbòde nìyẹn o, Wasiu Ayinde sọ pé àwọn àfáà ganúlẹ̀. Àwọn àfáà kan wá ń bínú. Ẹgbẹ́ sẹ́yìn àfáà wá ganúlẹ̀ ń bẹ̀ ni. Wọ́n pè yín síbi olókùú, ilé oníkòmọlẹ̀ ń lọ, tí ó jọra wọn. Ọ̀tọ̀ níbi tó kú sí, ọ̀tọ̀ níbi tó ti fẹ́ sìnkú, ọ̀tọ̀ níbi tẹ́ ń lọ. Ṣé Wasiu Ayinde ń ṣe bẹ́ẹ̀ dé ni? Ó wá ní ẹga núlẹ̀ nígbà táwọn ọṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe nílé olókùú níbi tó kú sí, ó wà ń bẹ́ẹ̀ lọ ṣe. Àwọn wútúbà tẹ́ máa ké sí ibẹ̀, ó yẹ kẹ́ lọ́ọ́ ké sí ẹ̀ lọ́ọ́ ṣe yẹn. Àwọn àdúrà tó yẹ kẹ́ lọ́ọ́ ṣe síbẹ̀ ẹ̀ lọ́ọ́ ṣe yẹn. Iyì tó yẹ kí òkú yẹn gan ní wípé òkú yẹn mọ àwọn àfáà yìí kí ni òkú yẹn ò tètè ní èyí tó yẹ kí ẹ lọ síbi òkú ẹ wá gbalẹ̀ Wasiu Ayinde lọ ẹ wá lọ jókòó síbẹ̀ ó wá ní ẹganúlẹ̀ inú wa ń bí yín ṣé ẹganúlẹ̀ ṣé ẹganúlẹ̀. And let me tell you something ohun tí ó lè mú kí Wasiu Ayinde bẹ́ẹ̀ yẹn kó máa tákù àwọn àfáà yẹn kò ju pé ọ̀pọ̀lọpọ̀ atrocity ìwà òṣì táwọn àfáà yẹn ti wù ó pọ̀ lọ́wọ́ Wasiu Ayinde ó pọ̀ lọ́wọ́ irú tiwa iná ẹ wá ní pé kí n àbí wẹ̀yìn tá ẹ̀yìn àfáàtà bá ń wò lókè at the end of the day ká wá lọ ká nǹkan burúkú mọ́ ẹ lọ́wọ́ tá ọ̀ tí ẹ expect pé ẹ lè ṣe ẹ wá ní kí n máa kó lè respect yín mọ́ ẹ ti lost respect yín from that area. ìyẹn àfáà kan wá ganúlẹ̀ ẹ wá ní àṣà ẹ wá tún ní kó apologize àbẹ́rẹ́ ibi lẹ́dún tẹ́tọ́ ó tún náà wò lè apologize kí lẹ̀ wá lọ ṣé ibi tó pè yín sílẹ̀ lọ yẹn ṣé ibi tó kúkú sílẹ̀ lọ yẹn ẹ̀yin àfáà wa ṣé ibi tó kúkú sí ṣe bẹ́ẹ̀ lẹ́lọ ọwọ́ ní ẹ̀ganúlẹ̀ bíi gáúsù ọláwọ̀ àfáà ganúlẹ̀ bíi gáúsù orí wa ń ta yín ó ti ẹ̀rọ kan nínú àwọn àfáà yẹn ń ṣe ló ń lọ báyìí ń ṣe ló ó ti sọ pé àwọn máa control ó ń gara ó wú lọ ó tẹ́bọ̀ wú lọ tẹ́bọ̀ wú lọ tẹ́bọ̀ wú lọ tẹ́bọ̀ wú lọ àbò orí ń ta yín. Gbogbo ẹ̀yin àfáà tàbí èèyàn Ọlọ́run tí ẹ bá ti lè lost respect yín lọ́wọ́ àwa tá à ń gbẹ́kẹ̀lé yín tàbí tá à bẹ̀rù Ọlọ́run látara yín wà láì ẹ ti sọ̀gọ yín nù ẹ ti sọ ayé yín nù ẹ ti sàlẹ̀ kí á mà yín nù níwájú wa kò sí tẹ́ ẹ lè ṣe tó lè ṣe kíni tó lè jọ wá lójúmọ́. Àbí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà kan là á lọ sọ́dọ̀ wọn lọ gbàdúrà at the end of the day harisu la máa parí ayé wa sí kí ni mo pè harisu ó dàbọ̀ jẹ́. Àti fún ti Alhaji Wasiu Ayinde ẹ̀yin náà ẹ gbọ́ ti yín o. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń wo ni lójú ọ̀nà tí wọ́n tiẹ̀ mọ̀ bóyá ń kọjá. Ìwọ tó dáná oúnjẹ tó ráwọn èèyàn wá bẹ́ẹ̀ jẹ́ ó jẹ́ dúpẹ́ tiẹ̀ àìmọye olówó kan ló dáná tiẹ̀ tó rèéyàn kan ṣe kíni tó rèéyàn kan wà ń bẹ̀. Ipòkípò tá a bá wá wà láyé yìí fúgbà díẹ̀ ni kò sí ta máa jẹ tí ò ní tán àfọlá Ọlọ́run. Ẹ̀yin náà ń ṣe òkú ìyá yín ẹ̀ ń pín pankẹ́rẹ́ láwọn èèyàn lọ́wọ́ àwọn wo ni wọ́n fẹ́ nà even káwọn afọ́jú àwọn arọ́ wá síbẹ̀ lọ́jọ́ yẹn láti wá jẹun wàláhì ládàtẹ́ máa gbà ó máa pọ̀ ju gbogbo béèlì àwọn tó ná béèlì rẹ̀ rárára owó tí ó tán. Káwọn afọ́jú àwọn arọ́ kọ́ wá síbi òkú yẹn wá jẹun ẹ máa ní ládá tó pọ̀ níye ju fẹ́fẹ́rítì tí wọ́n ń ṣe yẹn lọ. Ẹ wá ń pín pankẹ́rẹ́ láwọn èèyàn lọ́wọ́ ẹ tún ń bọ̀ bí kan báyìí tún ṣojú báyìí ojú bí ojú ẹkùn wọn gbọ́dọ̀ máa pè yán pé àbí fún ràdàdàdà ó burú ó ya wèrè kọ́ńtà wá tí wọ́n máa wu àwèrè ìwà téèyàn rò pé òun mọ̀ ọ́ wù tí ó ń pé òun fi yẹ kíní irú ìwà inú bí ìwà yẹn náà lọ́ máa ti padà mú yàn tó bá fẹ́ mú yàn tọ́jọ́ kan. Ohun téèyàn rò pé èèyàn mọ̀ sí yẹn ìrọ̀kan yẹn orí ibẹ̀ láyé máa ti padà mú yàn lọ́jọ́ kan ṣé èrò kó mi já. So alàgbà Daddy Wasiu Ayinde dẹ́ẹ̀dẹ́ ẹ̀yin náà tún wo bẹ̀yẹn tó ń pe odindi president ìlú wa pè yín ẹ lè sọ pé ẹ mọ̀ pé yàn yẹn fídíò yín náà ẹ lè sọ pé ẹ mọ̀ ẹ wá ń ṣe ẹ náà díẹ̀díẹ̀ dẹ́ẹ̀dẹ́ mi rawọ́ ẹ dákun ẹ wo orú àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn yín yẹn sìn táwọn bá wu tó bá gba irú wà tẹ́ ń wù yẹn tó bá gba ọmọ tó bá wù sí yín báwo ló ṣe máa rí lára yín náà irú wà tẹ́yìn ń wù sí yẹn Alhaji ìwà tí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn yín tó bá wu irú wà yẹn sí yín báwo ló ṣe máa rí lára yín. Ohun tí ẹ bá lè gbà kí wọ́n ṣe sí yín ẹ má ṣe é séèyàn nítorí ọjọ́ àlèkè àhámà ni.
nǹkan tí o bá lè ṣe gbà kí wọ́n ṣe sí ẹ má ṣe sí èèyàn, nítorí pé nígbà tí wọ́n rò pé o ní agbára o ní priority láti ṣe fún ẹni tí ò lè ṣe fún ẹ padà. Gbọ́ mi dáadáa, ẹni tí ìwọ rò wípé kò tó nǹkan kan máa padà gbé ẹ ṣubú lọ́jọ́ kan, bí ọjọ́ tí Dáfídì gbé Gòláyátì ṣubú. Gòláyátì ò mọ̀ pé Dáfídì ló máa gbé òun ṣubú. Dáfídì ọmọ kékeré lọ Gòláyátì lágbára, ó ṣubú àbó ṣubú, Ọlọ́run má jà ṣubú. Ẹ jọ gbogbo wa, gbogbo ibi tá a bá ti ń ṣe báyìí, ẹ jẹ́ a máa ṣe díẹ̀díẹ̀. Àwọn kan ń bọ̀ lẹ́yìn wa tó máa ṣe jù wá lọ.